A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni àwọn ẹgbẹ́ òṣèlú olùdíje du ipò ààrẹ àti ilé ìgbìmọ̀ buọwọ́ lu ìwé àdéhùn àlàáfíà àkọ́kọ́ ṣíwájú ìdìbò gbogbogbò ọdún 2027 tí wọ́n fi jẹ́jẹ̀ẹ́ àti yẹra nínú rògbòdìyàn ọ̀rọ̀ ìkórìíra, ọ̀rọ̀ èké, ìkọlù ojúkorojú àti àwọn ìgbésẹ̀ mìíràn tí ó lè da ètò ìdìbò rú. Àdéhùn yìí ni wọ́n bu ọwọ́ lù ní ìlú Àbújá níbi ayẹyẹ tí National Peace Committee ṣe àgbékalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ Coker Center. Bí ó ti kù wákàtí 24 kí ìpolongo ìbò àti ìwọ́de fún ètò ìdìbò bẹ̀rẹ̀, níbi ayẹyẹ yẹn láti rí alága àjọ elétò ìdìbò ọ̀jọ̀gbọ́n Joash Amupitan, àwọn adarí ẹgbẹ́ òṣèlú, olùdíje du ipò ààrẹ, olùdíje du ipò ilé ìgbìmọ̀, ọ̀gá ọlọ́pàá yányán Ọlátúnjí Dìísù àti àwọn aṣojú láti diplomatic community pẹ̀lú àwọn mìíràn tí ọ̀rọ̀ kàn. Àwọn tí wọ́n bu ọwọ́ lu ìwé àdéhùn ní Ààrẹ Bọ́lá Tinubu tí akọ̀wé ìjọba àpapọ̀ Sínátọ̀ George Akume ṣaṣojú, olùdíje du ipò ààrẹ láti NDC Peter Obi, Adéwọlé Adébáyọ̀ láti SDP àti Ọmọyẹlé Sowore láti AAC. Àwọn mìíràn tí wọ́n kópa ní alága gbogbogbò fún ẹgbẹ́ APC ọ̀jọ̀gbọ́n Nentawe Yewada, olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ PRP àti Labour Donald Duke àti Chibuzo Okereke, àwọn olùdíje láti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin, ilé ìgbìmọ̀ àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n àwọn olùdíje àgbà political actors bíi igbákejì ààrẹ ìjẹta Atiku Abubakar tí í ṣe olùdíje du ipò ààrẹ fún ẹgbẹ́ ADC àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tí í ṣe olùdíje du ipò ààrẹ fún ẹgbẹ́ APM ni wọn kò kófìrí níbi ayẹyẹ. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ, Ààrẹ Tinubu tó ń gba ẹnu Akume sọ̀rọ̀ rọ àwọn ẹgbẹ́ òṣèlú àti olùdíje wọn kí wọ́n jẹ́ kí àǹfààní orílẹ̀-èdè jẹ wọ́n lógún ju ti ara wọn lọ, bí ó ti ṣe ìkìlọ̀ wípé kí wọ́n má sọ ètò òṣèlú di bó bá ọ pa bó bá bù lẹ́sẹ̀. Ààrẹ ní lótìítọ́ ni ìpolongo ìbò a máa dá rúgúdù sílẹ̀ pẹ̀lú ìfigagbága tó le, ṣùgbọ́n irúfẹ́ èdè-àìyedè bẹ́ẹ̀ ò gbọdọ̀ dá àlàáfíà ìlú láàmú. Tinubu rọ àwọn olùdíje kí wọ́n gbájúmọ́ ìṣòro tó ń dojúkọ ọmọ Nàìjíríà kí wọ́n sì dábàá ọ̀nà àti rí ojútùú sí ìpèníjà. Alága àjọ INEC Amupitan ṣe àpèjúwe ayẹyẹ ìbuwọ́lù ìwé àdéhùn yìí ní èyí tí ó kọjá ìpéjọpọ̀. Bí ó ti ní, ó jẹ́ àǹfààní fún àwọn àgbà olóṣèlú láti mọ ojúṣe wọn kí ìpolongo ìbò tó bẹ̀rẹ̀. Ó ní òní ọjọ́rú ni ìpolongo ìbò bẹ̀rẹ̀ fún ètò ìdìbò ọdún 2027, ṣùgbọ́n kí èyí tó wáyé ó ṣe pàtàkì láti jẹ́ kí àwọn tí wọ́n ń du ipò adarí kọ́kọ́ kórajọ láti mọ ìwọ̀n ara wọn níbi ìdíje. Alága INEC ní National Peace Committee tó ń ṣàmójútó ìròyìn lórí ààbò ètò ìdìbò ti gba ìròyìn lórí ọ̀rọ̀ ìkórìíra, alarming resurgence of hate speech, toxic polarization àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí sì léwu pàápàá jùlọ bí ètò ìdìbò tí ó lè ṣe ń súnmọ́lé. Amupitan ní kí wọ́n rí ìdìbò yìí ní ìdíje du ipò kì í ṣe ojú ogun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ láti ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP Adéwọlé Adébáyọ̀ ti bu ẹnu àtẹ́ lu Ààrẹ Bọ́lá Tinubu lórí bí kò ṣe yọjú sí ibi ayẹyẹ ìbuwọ́lù ìwé àdéhùn National Peace Accord ṣíwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Adébáyọ̀ ní àìwá Tinubu sí ibi ayẹyẹ àná lè fi àpẹẹrẹ burúkú ránṣẹ́ nípa àfojúsùn ààrẹ sí àlàáfíà ètò ìdìbò. Olùdíje SDP sọ ọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní pẹ̀lú Channels Television bí ó ti rọ ààrẹ kí ó ṣàlàyé fún ará ìlú ìdí tí kò fi yọjú kí ó sì sọ ọ̀rọ̀ tí yóò fi àfojúsùn rẹ̀ múlẹ̀ lórí ìgbésẹ̀ àlàáfíà fún ará ìlú. Adébáyọ̀ ṣe àríyànjiyàn wípé kíkópa ààrẹ nínú ètò yìí ṣe pàtàkì láti mú ìgboyà wá nínú ìṣèjọba àwaarawa orílẹ̀-èdè. Kò sí ohun tí ó ṣe pàtàkì tó kí ààrẹ ṣe àfihàn wípé ìjọba àwaarawa
ara wa ṣe pàtàkì. Adébáyọ̀ ṣe ìrántí bí ààrẹ àná Muhammadu Buhari ṣe kópa nínú ètò Peace Accord ní ọdún 4 sẹ́yìn pẹ̀lú wípé kò bá wọn díje papọ̀ ní ìgbà náà. Bẹ́ẹ̀ Tinubu wà níbẹ̀ ní ìgbà náà. Ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí adarí tí ó fẹ́ àlàáfíà. Bákan náà ni ó kọ̀rọ̀ ojú sí ìpinnu àti mú kí akọ̀wé ìjọba ṣe aṣojú ààrẹ níbi ayẹyẹ. Ó ní ìtàbùkù gbáà ni èyí jẹ́ sí ìgbésẹ̀ SGF tí kò lọ́wọ́ nínú ètò ìdìbò. Ṣèbí ààrẹ ní igbákejì rẹ̀ tí ó yẹ kí ó yọjú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn ìlúmọ̀ọ́ká òṣèré tí ń pè fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn àgbà òṣèré ilẹ̀ Yorùbá Taiwo Hassan tí gbogbo ènìyàn mọ̀ sí Ògògó lẹ́yìn tí àwọn ọmọbìnrin rẹ̀ jáde láti wá rawọ́ ẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ojútùú sí àrùn jẹjẹrẹ ìpele 4 stage 4 cancer tó ń bá bàbá wọn fínra. Òṣèré àti olùpèsè sinimá Fẹ́mi Adébáyọ̀ nínú àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X rọ ará ìlú kí wọ́n ṣe àtìlẹ́yìn láti bá mọ̀lẹ́bí yìí wá ọ̀jọ̀gbọ́n àti ilé ìwòsàn tí ó lè ṣe àgbéyẹ̀wò àkọọ́lẹ̀ medical records àti ìtọ́jú. Adébáyọ̀ ní kí wọ́n dákun jọ pawọ́pọ̀ gbárùkù ti Sir Taiwo Hassan tó ń kojú ìṣòro àìlera tó ní agbára. Ó ní mọ̀lẹ́bí rẹ̀ kò béèrè ìrànlọ́wọ́ owó ṣùgbọ́n nílò ìtọ́jú ní kíákíá. Adébáyọ̀ wá pé kí wọ́n júwe ilé ìwòsàn specialist àti advanced treatment níbikíbi jákèjádò àgbáyé bí ó ti rọ ará ìlú kí wọ́n bá wọn pín ìròyìn yìí kiri títí yóò fi dé ọ̀dọ̀ ẹni tí ó lè ran òṣèré yìí lọ́wọ́. Bákan náà ni òṣèrébìnrin Tóyìn Abraham náà ṣe àfihàn fọ́nrán àwọn ọmọbìnrin Ògògó lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram bí ó ti ń ké sí àwọn tí ó bá ní ìrànlọ́wọ́ kí wọ́n kàn sí àwọn ọmọ òṣèré. Èyí ń wáyé bí dókítà kan Olúṣínà Ajídáhùn ṣe sọ̀rọ̀ lórí ohun tí àwọn ọmọ obìnrin Ògògó sọ wípé àwọn ilé ìwòsàn kan kọ̀ àti tẹ̀síwájú pẹ̀lú ìtọ́jú bàbá wọn. Dókítà tí ó pe ara rẹ̀ ní The Bearded Dr. Shina lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní bí àwọn ọmọ Ògògó ṣe àpèjúwe ìtọ́jú bàbá wọn lè yọrí sí àṣìgbọ́ could be misunderstood, pàápàá jùlọ ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ilé ìwòsàn ti kọ̀ àti tọ́jú bàbá wọn. Nígbà tí ó ń fèsì, dókítà yìí ṣàlàyé wípé ó ṣeéṣe kí wọ́n darí aláìsàn tó ní ìpele 4 àrùn jẹjẹrẹ lọ palliative care lẹ́yìn tí wọ́n bá ti ṣe chemotherapy àti àwọn ọ̀nà mìíràn. Ó ní bí aláàárẹ̀ bá ní stage 4 cancer tí wọ́n sì ti lo chemo àti ọ̀nà mìíràn, ohun tí ó kù ni wọ́n pè ní end of life care and care for terminal diseases. Nítorí ní àkókò yìí kò ní sí ìwòsàn mọ́, ènìyàn kàn lè manage àwọn àpẹẹrẹ symptoms tó bá ń jẹyọ kí onítọ̀hún sì gbé ìgbé ayé tó dára títí ikú á fi dé. Dókítà ní ọ̀rọ̀ tí àwọn ọmọ yìí sọ wípé àwọn ilé ìwòsàn ò fẹ́ tọ́jú bàbá wọn mọ́ léwu, ó sì lè tako àwọn dókítà tí wọ́n ń tọ́jú bàbá wọn nítorí wọ́n sọ bí ìgbà tí àwọn dókítà mọ̀ọ́mọ̀ má fẹ́ tọ́jú bàbá wọn. Èyí sì lè mú ará ìlú ṣe lòdì sí àwọn dókítà. Bákan náà ni dókítà kìlọ̀ fún ará ìlú lórí lílo oògùn ìbílẹ̀ fún stage 4 cancer nítorí àgbo tí wọn kò bá ṣe àyẹ̀wò rẹ̀ dáadáa lè wú nǹkan mìíràn sílẹ̀. Kò sí oògùn ìbílẹ̀ tí ó lè wo àrùn jẹjẹrẹ tí ó bá ti dé ìpele 4. Dókítà yìí wá ṣàlàyé wípé òun kò bá wọn kópa nínú ìtọ́jú Ògògó. Ọ̀rọ̀ tí àwọn ọmọbìnrin rẹ̀ sọ lòun fèsì lé lórí bí ó ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí mọ̀lẹ́bí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti kéde ọjọ́bọ̀ 20 oṣù kẹjọ ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi láti fi sààmì ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe ọdún yìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ìròyìn àti ọgbọ́n inú Honorable Káyọ̀dé Akínmádé ni ó ṣàlàyé wípé ìjọba mọ pàtàkì àti pa àṣà mọ́ pẹ̀lú ìgbélárugẹ ìṣe àti àjogúnbá ilẹ̀ Yorùbá. Bí a kò bá gbàgbé wípé 20 oṣù kẹjọ ni ìjọba ìpínlẹ̀ Ògùn kéde ní ọdún 2023 fún àyájọ́ ọjọ́ ìṣẹ̀ṣe lẹ́yìn ìpinnu ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ògùn àti ìbọwọ́lù gómìnà Dàpọ̀ Abíọ́dún.
Gẹ́gẹ́ bí àlàyé rẹ̀, ìjọba ní ọdún ìṣẹ̀ṣe pèsè ààyè sílẹ̀ fún mímọ rírì pàtàkì ẹ̀sìn Yorùbá láti fi bu ọlá fún àwọn baba ńlá wọn tí ó walẹ̀ jìn ní ti ẹ̀mí àti àṣà. Ìdí nìyí tí ìjọba fi rọ àwọn olùgbé kí wọ́n ṣe ayẹyẹ yìí ní ìrọ̀rùn pẹ̀lú ìwà ọmọlúàbí bí wọ́n ti ń bu ọ̀wọ̀ fún ìgbàgbọ́ àti ẹ̀tọ́ àwọn mìíràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Ògùn láti ẹgbẹ́ òṣèlú APC Senator Solomon Ọlámilékan Adéọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Yayi ti mú ìtọ́jú àgbà òṣèré Taiwo Hassan tí gbogbo ènìyàn mọ̀ sí Ògògó yá kíákíá nínú àfihàn orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ láti ọwọ́ òṣèrébìnrin Tóyọ̀sí Adésànyà ni ó ti ṣàlàyé wípé Senator Yayi ti fúnra rẹ̀ kàn sí àwọn ọ̀jọ̀gbọ́n lórí àrùn jẹjẹrẹ top cancer specialist láti ran Ògògó lọ́wọ́. Ó ní wọ́n ti gba Ògògó sí operating theatre fún ìtọ́jú. Ó fi kún un wípé à ń gbàdúrà fún àṣeyọrí ìwòsàn pípé àti àkọ̀tun agbára fún àgbà òṣèré ilẹ̀ Nàìjíríà. Ó wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fi àdúrà àti àmọ̀ràn ránṣẹ́ pẹ̀lú àwọn tí wọ́n bá wọn fọn rere ọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ ayélujára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.